ṣé bí gbogbo 25th of January lọ́jọ́jọ́ tádẹ́dá dá ọ̀sáyé ire lójú owó rí o ire gbogbo ló mọ̀ rí lọ́jọ́ ayé rẹ̀ àṣeyí ṣàmọ́dún nínú ọ̀la ńlá àti ìdẹ̀ra elédùà ṣákìrá tọmọ akínláwọn aya adéyẹmí ọmọ onílàárọ̀ òye wa etí ògògó ọmọ kú lódò ọmọ adìyẹ sùn wọ́n ṣe bí kíkú ló kú kí wọ́n tó lọ́ta tán adìyẹ dìde ó yan fanda ìlàárọ̀ ọmọ erin lórí ibú ọmọ ẹ̀fọ́ lọ́lọ́dọ̀ ọmọ pàkan làkan lẹ́yìn jíjọ́ àwọn ló ń gborí ńlẹ́ o ọmọ náà ti ń jó gẹ́rẹ́gẹ́rẹ́ lórí omi ọmọ òkú ẹ̀kọ́ ọmọ ìjàgùdù àkàrà ọmọ kìíní kan ò jọyè lẹ́sà tó bá wá jọyè lẹ́sà ilé sọmí lásán ló bá yín mú wọn jẹ ògògó lọmọ agbéléjẹbú ọmọ yíyọ ló ń yọ nílé bàbá tó bí ọlọ́mọ ògògó ọmọ kú lódò o a ò kí wọn kú lóko tán ó di àpọn ọmọ tọ́lá ní o mo ní jẹ́ ń tara ṣẹ̀ṣẹ̀ kí ìyálé yẹ tó bí ọlọ́mọ ìwọ lọmọ olówó odù ọmọ ajíbọ́sìn ọmọ ìgbé ọjà ará òwú kì í róró àwí ìmẹ́nu kúrò ní tòwú ńlẹ́ ọmọ dúdú ọmọ ọ̀dẹ̀dẹ̀ ọmọ oníròkò ọmọ alábíyamọ balógun ṣe lálàjù ó kẹ́ni mẹ́fà rẹ̀ bòṣà nígbà tó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ ó mọ̀ kan ṣoṣo bọ̀ wálé wọn láwọn mọ ohun tó fi máa rẹ̀ ṣe èmi mọ ohun tó fi máa rẹ̀ ṣe ó pa kíkí ó pa ìkí ó pa ṣíṣẹ̀ ó tún pa ìṣẹ̀ ó tún pa nígbà tá ìkànnà búṣẹ́ lójú agbo mo ní o ti ṣọdún iná kò ní í jáṣe mọ́ lọ́lá elédùà Basirat Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà lèmi ń